Ayọ̀ Tálẹ ni màmá yọ̀ mí yọ̀ o. Ayọ̀ Tálẹ ni màmá yọ̀ mí yọ̀. Ayọ̀ mi bẹ̀ ajá sófo. Ayọ̀ Tálẹ ni màmá yọ̀ mí yọ̀. Ayọ̀ mi bẹ̀ ajá sófo. Ayọ̀ Tálẹ ni màmá yọ̀ mí yọ̀ o. O. Ayọ̀ gbàlà. Ó ní ayọ̀ kó jù nínú ayé. Òun láyọ̀ kan jẹ́ pé á dẹ̀ dá ayọ̀ sílẹ̀ níjọba ti Ọlọ́run. Ayọ̀ Tálẹ ni màmá yọ̀ mí yọ̀. Kọ́ Ọlọ́run bá mú ayọ̀ kọ́, kó gbé orísun ayọ̀ kó gbé kalẹ̀ sínú ọkàn rẹ. Ó yẹ ká ayọ̀ ni kẹ̀jẹ̀ bàǹtálẹ́. Ó yẹ ká ayọ̀ ni kí ẹ dúró síbẹ̀ títí pẹ́ títí láéláé. Ṣùgbọ́n ní dídúró ayọ̀ ni léka ayọ̀ ni tá a pẹ́ tó kọ́ tẹ́ a gùn tó ọkọ̀ wá lẹ́yà o. Ṣé wo pinnu láti mú ayọ̀ gbàlà kọ́ lọ́rùn mú kọ́ ọ nì láti mú yayọ̀ nì títí dé òpin orin àjò rẹ. Ọkọ̀ tẹ́ sọ ẹnu o ayọ̀ gbàlà ọ sọ ẹnu. Èṣù rírí kọ̀ọ̀yàn rí láyé èṣù pò kọ̀ọ̀yàn dé láyé kẹ́yọ̀ pàdánù rẹ̀. Dáfídì ikọ̀ dá padà sínú mi ayọ̀ gbàlà. Àbá àbẹ̀yẹ arákùnrin arábìnrin ṣé ayọ̀ gbàlà ti fẹ́ tẹ́ nínú rẹ léyìí ni? Ṣé ayọ̀ gbàlà ti fẹ́ bọ́ sọnù lọ́rọ̀ rẹ léyìí ni? Ó yẹ kó ṣàwárí rẹ o. Bóyá oṣù tuntun lọ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ bá àbí ọdún tuntun àbí ọ̀sẹ̀ tuntun. Ó yẹ kó ṣàwárí ibi ká ayọ̀ rẹ ti fẹ́ dèbàjẹ́ kọjá kó ké pe Ọlọ́run Olódùmarè. Bí ìráhàn nílé jẹ́ ọ̀tọ̀rọ̀ àìké ènìyàn fẹ́ yà mú ṣiṣẹ́ ọjà kan bọ́ sómi lọ́rùn. Ó yẹ kó wọn náà kó tọpasẹ̀ ibi ká ayọ̀ gbàlà rẹ kó tẹ́lẹ̀ kọ́má bí èdè yé mi ní òyìnbó yé mi. Àìwẹ́ mẹ́mọ̀ wí ọ̀rọ̀ rẹ tẹ́lẹ̀ kọ́má máa ní ká ayọ̀ gbàlà rẹ kó bá tẹ́lẹ̀ kọ́má. Wọ́n ti gbọ̀jẹ̀gẹ́ wọ́n ti ṣe nǹkan ẹ̀yẹ kó ṣe wọ́n ti mẹ́mí mímọ́ bínú. Béèrè lọ́wọ́ Ọlọ́run bíi ti wòlíì Dáfídì ikọ̀ dá padà sínú mi. Ayọ̀ ògbàlà rẹ ní tòótọ́ ògbẹ́ ló à sọjí. Ní tèmi o mo béèrè lójoojúmọ́ fún oore ọ̀fẹ́ rẹ̀. Ká ayọ̀ mi kẹyọ̀ jẹ́ Ayọ̀ Tálẹ. Ayọ̀ Tálẹ wọ fúnra rẹ láàyàn láti pa ayọ̀ nì mọ́. Kọ̀ mọ́ apámọ̀ wàá rìn nínú òtítọ́ wọ́n bá ti lọ sí ìdàpọ̀ bá a nì. Kò í gbọ́ nípa òtítọ́ kò jẹ́ pé gbọ́nmọ́ ni kò dẹ̀ tẹ́ ìgbà òtítọ́ ni. Àrù ayọ̀ gbàlà ni àrù àsókè nínú ayé rẹ. Ìwọ náà fúnra rẹ wàá rìn nínú òtítọ́. Wàá mọ̀ òtítọ́ ni wàá pa á mọ́ lóòkan àyà rẹ. Bíbélì wí ìbùkún ni fún ọkùnrin yìí o. Kò jẹ́ pé èjòkó ní ìgbìmọ̀ ẹlẹ́ṣẹ̀ ẹ̀rìn lọ́nà ìyọ̀nà burúkú. Ṣùgbọ́n dídùn inú rẹ̀ òun náà ní kí a ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run lọ́sìn àti lóru. Kó bá fẹ́ máyọ̀ gbàlà rẹ kó bá fẹ́ mú kẹ́ jẹ́ Ayọ̀ Tálẹ wàá rò nínú òtítọ́ o. Wàá pa á mọ́ wàá dẹ̀ àrìn ní ìgbìmọ̀ ènìyàn mímọ́. Kò jẹ́ pé ẹ̀mí kan náà ìlépa kan náà lè jọ ẹ́ nínú rẹ̀. Ẹ̀rá kan bá ẹ̀yà rìn lé yìí ni. Kó bá ti máa wèrè hàn mí ẹ máa sọrú ọ̀nìyàn kan jẹ́. Wàá dẹ̀ akọrin dídára Ọlọ́run ní kété ògbà. Ọmọ Ísírẹ́lì ó kọ́ bá ayọ̀ gbàlà rẹ̀ jẹ́ lè yìí ni lọ́pọ̀ ọgbà òkè ìsúnú ṣáá ni. Kàn kò sí Mósè a kò sí jíjẹ kọ́ lọ́run pèsè kàn. Kó omi pọ̀ jù a kùn kí jíjẹ pọ̀ jù a kùn kété ògbà ṣáá ló tẹ́ lọ́rùn torí pé nínú Ọlọ́run mú ayọ̀ gbàlà ni mú ní ọ̀kúnkúndùn. Yàtọ̀ sí pé wàá kọrin dídára Ọlọ́run wàá jẹ́rìí ohun àyẹ̀kọ́ Ọlọ́run ṣe nínú ayé rẹ. Ọ̀rọ̀ nǹkan èdè àṣẹ náà ni pé wàá mẹ́rùn ọ̀rà rẹ láwùjọ ènìyàn Ọlọ́run
kan bá ti ra kan bá ti lẹ́ẹ̀rí kan nà ọ́ sókè èsì tí ò gbé ẹ lọ àrìnrántí èyí kan Ọlọ́run ti ṣe wàá jáko rántí nǹkan Ọlọ́run ti ṣe kù ọ́ èyí kò ti rí gbà lọ́dún èyí kan kọjá lóṣù èyí kan lọ àti inú ọ̀sẹ̀ kan lọ wàá jáko ṣírò iye rẹ̀ wàá rìn náà rẹ sókè wàá tayọ̀tayọ̀ lọ àmú jáde ọ̀rẹ́ àjẹ́rìí sí agbára Ọlọ́run níbi kan tí ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run gan wàá jẹ́rìí sí kété ọkọ̀ Ọlọ́run ti ṣe kì ọ́ kékọ̀ọ́ yàtọ̀ séyìí ni nínú Júdà ìwé kan ṣáájú ìwé òfihàn bẹ́ẹ̀ni wíwà lébẹ̀ ikọ̀ para rẹ̀ amọ́ nínú òfin Ọlọ́run kọ́ para rẹ̀ amọ́ òdán wá èṣù afẹ́ dán o èèyàn nìyàn gan afẹ́ dárúmọ́ lójú ṣíṣẹ́ra ni àti ẹ̀ṣẹ̀ bíi pé ọdún tẹ̀mí mọ́lẹ̀ ètò ìwọ̀n ní pátá lèṣù ni yóò fẹ́ lò láti mú gba ayọ̀ gbàlà lọ́rẹ̀ ṣùgbọ́n òwò lọ amọ́kàn rẹ̀ wí ayọ̀ Tálẹ ni máa má yọ̀ mí ayọ̀ o pé ayọ̀ mi ajá sófo lágbára Ọlọ́run Olódùmarè pé a parí ìrìn àjò gbàgbọ́ rẹ̀ pé a parí rẹ̀ sí èdèbò ọ̀nà òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nì kà á gbàlà káríbi dé sí ní ìjọba Ọlọ́run ire o.